Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa nílé lóko àti lẹ́yìn òde. A ní ká tún mú yín padà sẹ́yìn díẹ̀ kí a tún wá jẹ́ kí ẹ rí bí ó ṣe ń lọ. Ǹjẹ́ ẹ ti rántí òṣèré onítíátà obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Aisha Abímbọ́lá? A bí arábìnrin ọ̀hún ní inú oṣù kejìlá on the 19th of December ọdún 1970 ní Ẹ̀pẹ́ ní ìlú Èkó lórílẹ̀ Nàìjíríà ń bí. Àwọn tí wọ́n jẹ́ òbí arábìnrin ọ̀hún orílẹ̀ Nàìjíríà náà ni wọ́n ti tọ́ tó ti dàgbà tí wọ́n sì rán lọ sí ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní Èbúté Ẹlẹ́fun ní ilé-ìwé gíga tó lọ kó tó wá dé pé ó padà wá lọ ṣe catering and hotel management ní Ifáfitì ìpínlẹ̀ Èkó, Lagos State Polytechnic. Gẹ́gẹ́ bí arábìnrin yìí ṣe bẹ̀rẹ̀ ní ìgbà tí arábìnrin ọ̀hún ṣì wà láyé, Aisha Abímbọ́lá ó jẹ́ ẹnìkan tí kì í kóyún ara rẹ̀ kéré tó jẹ́ pé ibi gíga báyìí ló máa ń wù ú kí ó wà ní gbogbo ìgbà. Ó yá o, ẹ jẹ́ ká dá yẹn padà sí bí kàrí arábìnrin ọ̀hún ṣe bẹ̀rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún. Nígbà tí Aisha Abímbọ́lá ṣì wà ní college, òun ni àwọn kan tí wọ́n ń ya eré ńgbà náà, Wálé Adénúgà production, wọ́n lọ sí inú ilé ẹ̀kọ́ wọn wípé àwọn fẹ́ ya eré nínú ilé ẹ̀kọ́ ọ̀hún. Bẹ́ẹ̀ náà ni Aisha Abímbọ́lá ló ṣọkàn akin lọ rí bá ẹni tó jẹ́ olùdarí eré ọ̀hún lọ́dún náà lọ́hùn-ún wípé ẹ dákun sà, ẹ fún mi ní àyè, èmi náà mọ bí wọ́n ṣe ń act, mo lè ṣe gbá, mo lè ṣàwo, mo lè ṣe kókó. Bàbá ìṣàsùn ni wọ́n bá ní ó dáa kí àwọn wo itú tí arábìnrin ọ̀hún, kí àwọn wo itú tó lè pa. Òun ni wọ́n bá fún ní ìgbàláyè bóyá o máa bọ̀ jẹ́ ká wò bí ó ṣe ṣe. Láti ìgbà tí wọ́n ti fún un láyè yìí ni arábìnrin ọ̀hún ni ó ti bẹ̀rẹ̀ sí ní wọ inú àwọn eré àgbéléwò ní gbogbo ìgbà náà kó tó wá di pé gbogbo àwọn ènìyàn wá dá a mọ̀ dáadáa. Ó ní eré kan tí ẹ ò bá gbàgbé, Ọmọge Campus ni wọ́n pe orúkọ eré ọ̀hún lọ́dún náà lọ́hùn-ún. Ibẹ̀ ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní rí pé àdàbí ẹni pé ọmọbìnrin yìí mà méré ṣe, ó mà méré ṣe, ló bá di pé wọ́n wá fún ní Ọmọge Campus. Ọmọge Campus lọ́tún, Ọmọge Campus lósì, tí ó yẹ kí gbogbo èèyàn àtọkùnrin àtobìnrin náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ gba arábìnrin ọ̀hún tẹ̀rín tọ̀yàyà ni wọ́n fi nífẹ̀ẹ́ arábìnrin tí à ń sọ nípa rẹ̀ yìí. Gbogbo àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ náà mọ̀ pé wọn kì í kó yan Aisha Abímbọ́lá sọ́tọ̀ o. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tí Aisha Abímbọ́lá ti kópa náà ni No Pain No Gain, So Right So Wrong, Kamsin and Neighbours àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó lè jẹ́ wípé ó tún fúnra rẹ̀ ó gbé sinimá kan jáde ní ọdún 2016 tí wọ́n pè ní Tomi Tẹ̀jẹ̀. Atlanta ni wọ́n ti ṣe àfihàn sinimá ọ̀hún ní orílẹ̀-èdè USA nígbà náà. Ó ṣiṣẹ́ kárakára takuntakun tó lè jẹ́ wípé gbogbo àwọn àmì ẹ̀yẹ lọ́lọ́kan òjọ̀kan náà ló gbà lọ́dún 2015. Àwọn City People Entertainment Award wọ́n fi àmì ẹ̀yẹ dá a lọ́lá gẹ́gẹ́ bí òṣèré onítíátà tó jẹ́ Yorùbá tó dángájíá jùlọ táwọn ènìyàn dẹ̀ gbà fún. Gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ alátẹ̀lé fún arábìnrin ọ̀hún àti àwọn akẹgbẹ́ rẹ̀ náà ni wọ́n mọ̀ wípé Aisha Abímbọ́lá ọ̀gá ẹni tó bá di pé kí a ṣe eré tíátà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe wá bẹ̀rẹ̀ sí ní rúgbó bọ̀m̀bà náà, ó pẹ́ kí àwọn èèyàn tó mọ̀ wípé Aisha Abímbọ́lá ó ní àìsàn kan tí wọ́n pè ní jẹjẹrẹ tí ó wà ní orí igbá àyà rẹ̀ tí wọ́n pè ní breast cancer. Òun ni arábìnrin ọ̀hún nígbà náà kò sẹ́nikẹ́ni tó mọ̀, torí wípé arábìnrin kì í ṣe ẹni tó máa ń pariwo káàkiri gbogbo ayé, òde mọ́ra o, tí kò sì sí àwọn akẹgbẹ́ rẹ̀ kọ̀ọ̀kan náà tí wọ́n mọ̀ sí ní tó ń ṣe. Ṣùgbọ́n tó bá ní lọ́kàn jẹ́ ni wípé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2018 òun ni Aisha Abímbọ́lá ló dágbére fáyé ní ilé ìwòsàn kan ní Canada lẹ́yìn tí ó ṣe àìsàn fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àsìkò tí arábìnrin dágbére fáyé náà ló jẹ́ ẹni ọdún 47, 47. Ikú rẹ̀ mì ayé já o, tó lè jẹ́ pé gbogbo àwọn ènìyàn náà ni wọ́n wò pé wọ́n ṣàǹkọ àpè kí ni irúfẹ́ ẹni tó pa arábìnrin ọ̀hún kí wọ́n tó wá mọ̀ pé breast cancer òun ló pa Aisha Abímbọ́lá. Wọ́n rántí ẹ̀ nígbà náà wípé arábìnrin yìí kì í ṣe onímàgòmágó èèyàn, bẹ́ẹ̀ ni kì í ṣe oníwàhálà. Ó sì gbìyànjú, ó tọ́ àwọn ọmọ rẹ̀ débi tí ó ní àmì àti ibi tó ní àpẹẹrẹ o. Wọ́n sin síbi kan tí wọ́n pè ní Meadowvale, ìyẹn ní ìtẹ́ òkú tó wà ní Brampton ní Canada. Títí di àsìkò yìí tí àwọn èèyàn bá rí àwòrán arábìnrin ọ̀hún, wọ́n sì ń dá a mọ̀, wọ́n lè ṣe ń sọ pé Aisha Abímbọ́lá Ọmọge Campus ó jẹ́ kan nínú àwọn tí wọ́n ti ṣe àṣeyọrí tí wọ́n bá ń sọ pa sinimá àgbéléwò ní ti Yorùbá lórílẹ̀-èdè Nàìjíríà àti jákèjádò gbogbo àgbáńlá. FM.
Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò ó, ẹ máa wò ó. Àtọmọ kékeré àtàgbàlagbà. Ẹ máa wò ó, ẹ máa wò ó. Òwútú FM. Ẹ máa gbọ́. Òwútú FM. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Òwútú òwútú. Òwútú òwútú. Òwútú rédíò Òwútú àti pẹ̀lú Òwútú TV FM ẹ ṣáà máa sùn ẹ ká jayé lọ Òwútú FM. God bless you. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.